Ètò Miliki Expression tẹ̀síwájú ìrànlẹ́ iná ọ̀dẹ ti mọ̀ bíta létí ń tẹ̀sí lórí Orísun original #1 gẹ́gẹ́ bá ṣe sọ fún ẹ̀yin náà ti mọ̀ pé tá bá ti lọ ilé agbára bẹ́ẹ̀ àlejò wa náà ní ọ̀pọ̀ tún máa súnkàn àlejò wa ti wá wà ní ilé agodo báyìí ta ni àlejò wa ó jẹ́ ìkan lára àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ti rédíò wọ́n máa ń ṣe ti móhùnmáwòrán náà àmọ́ torí rédíò yẹn ni wọ́n ti rinlẹ̀ jù kí ló tún ṣe wọ́n ń kọrin wọ́n ń ṣeré onítíátà wa dé yìí wọ́n tún ṣe kí ni wọ́n tún jẹ́ politician okay máa wò pé ta ni mò ń sọ ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè ọ̀gbẹ́ni Wale Dada aka Do Good. Mo kẹ́yìn ìyá. Ṣé mo gbà ṣé Do Good ni? The good. The good. Yóò máa do good náà ni. Do good okay. Good ti wà mẹ́. Ẹ káwọ́ sórí ètò wa. Ẹ ṣé gan-an. Ẹ bá wa kí àwọn aráalé. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Miliki Express lórí Orísun TV lórí wáyáyẹ mo kí yín bẹ́ẹ̀ jẹun ẹ ṣé ẹ kú ìfẹ́ wa ẹ sì kú wíwà ń bẹ̀ fún wa ní gbogbo ìgbà thank you. Lórí wáyáyẹ. Lọ́nà èdè olúwo lọ sọ lẹ́kọ̀ọ́. Ọkọ̀ tí mi náà fẹ́ mọ̀ nìyẹn. Ẹ fi lẹ́bẹ̀ẹ́ jẹ ni. No èdè olúwo nìyẹn a lè fi lẹ́bẹ̀ẹ́ yẹn. Ẹ máa fi n tó bá ń dùn mọ́ yàn téèyàn ń jẹ́ gbádùn ẹ̀ èèyàn ń fi lẹ́bẹ̀ẹ́ yẹ kí ó wà lórí wáyáyẹ. Tóyìn ó máa ń bá sí pé wọ́n ti gbé wọn torí rédíò wọn dé tó bá gbóhùn wọn lórí rédíò báyìí wọ́n máa wẹ̀ ẹ ṣe kó kúkú lo ohun orí rédíò fún wa lórí ètò ó ilé náà ti lò yẹn fílẹ̀ bẹ́ẹ̀ yẹn. ṣé wá rí ohun tẹ́ fi bẹ̀rẹ̀ yín lè máa fi parí ètò. ṣé ẹ gbà bẹ́ẹ̀ gbà. n táwọn ìyá fẹ́ nìyẹn o. Nǹkan táwọn ìyá fẹ́ nìyẹn. n tẹ́ ẹ bá ti fẹ́ ni. Ọ̀gbẹ́ni Wale Dada ó yẹ jẹ́ ká mọ̀ yín dáadáa ta ni Wale Dada. Adéwálé Dada ó jẹ́ ọmọ bíbí ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn Wale Dada presenter broadcaster artist òṣèré orí ìtàgé à ń kọ orin àtún ráàpù gan gbogbo ẹ̀ lóríṣiríṣi entertainment in general gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe mímọ̀ ṣe. Torí yẹn ṣàn gbọ́. Wọ́n rap wọ́n ń kọrin wọ́n produce film wọ́n act film kò sí nǹkan tó ń ṣe tán ká ṣáà sọ pé aka entertainment ni torí entertainer ayé ni wọ́n bọ́ ṣe wà yìí. Èmi náà kọ́ Ọlọ́run ní àtẹ́wọ́ ọmọ bá làwọn òmẹ́ni tó kọ́ fa Ọlọ́run bá mi ló dá mi báyìí ló ṣe mí báyìí òun náà ní lò mí báyìí yín náà gbé wo ẹgbọ́n wẹ mi wò ẹ rí wípé yes Ọlọ́run ni. Because a man that is well articulated, according to the judicious ability of his own corresponding, must be well expatiated so that the metallotechnology of his idea can be generally accepted. Ẹ padà wá sílé. Tóyìn. Gbẹ̀ngà Adébóyè ò tí kú. No, relax. Gbogbo ìtọ́sọ yẹn, okay, wá tún ní Yorùbá. Àwọn ọmọ rẹ̀. Àtẹ́wọ́ ọmọ bálà, mo wà mẹ́ni tó kọ́. No, gbogbo ìtẹ́ ti ti òyìnbó. Òun náà ni ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ní gbogbo ẹ̀ ní ṣókí. Àtẹ́wọ́ ọmọ èmi kì í ṣe mímọ̀. Àlejò mi. Ṣé kí n sọ fún yín pé ẹ ti kọ́ṣẹ́ ní ẹ̀yìn olóògbé Adébóyè rí ni àbí báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́ torí ẹ̀ ń sọ̀rọ̀ bí olóògbé Gbénga Adébóyè gangan. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé àtẹ́wọ́ ni mo bá là mi ò mẹ́ni tó kọ́ kìdẹ̀ ń ṣe ọmọ tí abísáyé ló máa decide wípé òun fẹ́ fi orí jọ dádì àbí òun fẹ́ fi orí jọ mọ́mì bó ṣe wọn Ọlọ́run ló ṣe ń ṣọlá but tá bá ní mo kọ́ṣẹ́ lára Gbénga Adébóyè mo lè sọ pé lóòótọ́ mo dẹ̀ lè sọ pé no ìdí tó fi jẹ́ òótọ́ ni pé gbogbo ìgbà la máa ń gbọ́ ètò Gbénga Adébóyè lọ́pọ̀lọpọ̀ ìgbà mo sì bá wọn ní àwọn encounter mo rántí pé there was a time bóyá January 24 ní 2000 ni wọ́n kàn pè mí pé ọmọ kan ń bẹ àyín tó lè sọ̀rọ̀ bíi mi tó tún lè sọ̀rọ̀ bíi Tọ́ba Ọ̀pálẹ́yẹ ó yá máa ń bọ̀ ṣètò mo wọ studio mo ní tó ń jẹ́ Gbénga Adébóyè fún wọn tán abẹ́fẹ́ ọ̀kìn lọ́lá àwọn ìyá mi kiri olóòtó ní ó wá pọ̀fọ̀ bí Gbénga Adébóyè wọ́n jẹ́ lára àwọn mentor tí a ń wò ní gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àmọ́ Babátúndé Ọláníyì tí ò common ni ọ̀gá tó kọ́ mi níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí láti kékeré àti primary school ló ti ń wù mí kí n máa present kí n máa sọ̀rọ̀ òyìnbó ló wọ́pọ̀ wù mí bí bá ń lọ good afternoon my name is Adéwálé Dada you're welcome to
ohun kí ohun tí n bá rí màmá kà ohun tí n bá rí màsámà ohun mi kí n máa ka news lédè òyìnbó àmọ́ gbà tí mo wá dé ilé rédíò tí mo lọ ṣe audition ni wọ́n ní ẹ̀mọ wàhálà auditioning you have th problem those they kìnìún kankankan mo tún padà lọ màá tún lọ rehearse màá tún ṣe mo sáà ṣe bí ẹ̀mẹ́fà nínú time kan nínú bulletin tá a máa ń kà Yorùbá máa ń wà ńbẹ̀ ẹ káàsán o a gbọ́ pé ọ̀gbẹ́ni Adégún yàtọ̀ sí Adéògún nílùú Àdìgún ní ẹni tó wà ńbẹ̀ ni you sound so o gbọ́ Yorùbá yìí dáadáa ṣe ni voice yẹn dàbí Tọ́ba Ọ̀pálẹ̀ mo sá ṣe bẹ̀rẹ̀ sí lọ try ti Yorùbá nìyẹn mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe program nìyẹn so Babátúndé Ọláníyì náà wá mú mi dání àmọ́ bá wọn ṣe record túraká pẹ̀lú Siemens Aroma kó má dàbí ìpolówó lájọ ń ṣe ń gbà yẹn later èmi náà bá sá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. lórí ọ̀rọ̀ pé ẹ̀ ń lo olóògbé Gbẹ́ngà Adébóyè àti Tọ́ba Ọ̀pálẹ̀ ẹ̀ àti ẹ̀gbọ́n pé ń gbà kan àwọn èèyàn bá ń jàlé lórí pé láì tí ì kú wọn kílé tẹ máa lo àwọn méjèèjì bẹ́yẹn. ṣe rí mo ti sọ tẹ́lẹ̀ wípé kì í ṣe mímọ̀ ṣe tí mi ìbá dẹ̀ lo ẹ̀bùn yẹn ń gbà yẹn ó ṣeé ṣe kó má wúlò nítorí ó kàn ń dédé wá ó kàn ń dédé as in mo rí wípé mò ń ṣe freely tí n bá tún èpínrín dé bàbá aṣọ jìngín dé bàbá àwọn ọlù kéèrìn jìngín dùndùn ìlú ló ń jẹ́ bẹ́ẹ̀ akódúdú alátẹ̀ẹ́sẹ̀gí akódúdú àbí gbogbo ara níbi tó gbé ń wọn ní igbá àyẹ̀rú ń dán gbogbo ara ẹ̀ bí ọ̀là àlẹ̀kẹ̀ oríkì ìbà mi Tọ́ba Ọ̀pálẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn á kàn máa wò pé bọ̀bọ̀ yìí Ọlọ́run ni kì í ṣe bí mo ṣe. àmọ́ ń gbà tẹ́yìn náà wá ń ṣe gbogbo orúkọ bí a mọ̀ pé bàbá Gbẹ́ngà Adébóyè wọ́n ti kú Tọ́ba Ọ̀pálẹ̀ yẹn ṣe bọ́ sí wà láyé. no bọ̀dá Tọ́ba náà ti. àwọn náà ti ṣaláìsí kọ́nà ọba òkè ń kú ọba máa ń wàjà ọ̀run kẹwọn àmọ́ ń gbà yẹn tó wá di pé ẹ wá ń lò ní gidi gangan báwo ni wọ́n ṣe gbà á sí ṣé wọ́n rò pé ọmọ yìí ṣé o fẹ́ gbàjẹ́ lẹ́nu wa báyìí àbí báwo. well ṣẹ́rí náà kò sí ẹni tí ó máa ṣe nígbà téèyàn tó ń ṣètò bọ̀ èmi kàn rí wípé torí lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn presenters tó yẹ pé wọ́n ń ṣe bíi tèmi gan náà àmọ́jọ́ tí mo bá rí wọn ni mo máa mú wọn gorí àtẹ́gùn mo rántí pé kí n má dárúkọ presenter kan kàn á bá mi lóṣogbo torí gbogbo káàkiri ilẹ̀ Yorùbá ni mo ti ń ṣe ètò nígbà kan ó kàn wá bá mi ẹ̀sà èmi náà lè ṣe program ó yájẹ́ wọnú ilé mo dẹ̀ open line léni nísìn ọ̀gá ni ọmọ yẹn ni ọmọ ọgbà náà ó ti di ọ̀gá nílé iṣẹ́ rédíò kan lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ so èmi kàn rí wípé ń kí un tó o bá ní